àwọn aládùn rẹ̀ o kílẹ̀ ti wí. àwọn aládùn ilé olóyin mọ́mọ́ ilé tó gbayì tó tún rẹwà bàbá màmá bébí bọ̀bọ̀ ṣẹ́ṣẹ́ṣẹ́ṣẹ́ bò ẹ dákun ẹ fi kalẹ̀ sí àwọn aládùn rẹ̀ o. àwọn aládùn rẹ̀ o àwọn aládùn rẹ̀ o àwọn aládùn kájọ máa ṣeré o ṣẹ́ṣẹ́ṣẹ́ àwọn aládùn rẹ̀ o. ọ̀gá adé ibo ló dà. ọ̀dọ̀ Jídé mú lọ mọ́. tátún ni Jídé. àná ó dágbére pò ń lọ sọ́dọ̀ Kẹ́hìndé mo ṣọ́ọ̀pù tó bá máa fi dọ̀la wà ló ń lọ sọ́dọ̀ Ìdòwú Àlàbá àbí Táyé. mọ́mí kì í ṣe pé mo lọ ń ṣeré ń bẹ̀. mo rí pé sẹ́ẹ̀tì fíìdì tẹ fẹ́ lọ gbá ni ṣé àwọn tó fẹ́ lọ kí yẹn ṣé àwọn olè wá sílé tiẹ̀ wá kí ẹ ni. mọ́mí ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ ní pé kò yé yín ṣe rí àwọn pípọ̀ yẹn àjọ máa ń kàwé pọ̀ ni a máa ń ṣe group reading tábàdẹ̀ ti kàwé tó ń bá yẹn we just ask ourselves likely questions. likely questions or unlikely questions. nǹkan tí mo bẹ̀ sọ kọ́ nìyẹn what I'm asking is àwọn tẹjọ́ ló ń kàwé lé ara yín yẹn ṣé àwọn lè take turn láti wá máa kàwé lé tiẹ̀ ni. mọ́mí ẹ farabalẹ̀ mọ́mí ẹ ṣe rí owó school yóò go boy now kì í ṣe owó kékeré ẹ dẹ̀ mọ̀ pé all I'm just trying to do is just try to make you proud of me ẹ ní expect pé gbọ́ iṣẹ́ wa san owó yẹn báyìí sí kí n tó wá lọ fail ṣe ti rí báyìí. ìyẹn ò tẹ̀lé ìyẹn ò dáa ìyẹn ò dáa. ẹ jẹ́ kí n tètè máa lọ I love you mama. I love you too darling. bó má pẹ́ o. mo ti gbọ́ ma. all right all right. máa pè é. okay. ó dà wọ́n. ẹ̀gbọ́n ẹ stop ẹ náà mo like gbogbo eléyìí náà ṣé ẹ pé mo jẹ́ àti concentrate bíbí ni o ní láti gbogbo owó èso náà kó má bàa fò lọ lórí mi. ó jẹ́ yẹ àbí. òun ṣe yẹ kó tó yẹ kẹ́ ẹ mọ̀ nìyẹn mo dẹ̀ ń ṣáàjẹ́ kẹ́ ẹ mọ̀ pé kò ń ṣe yẹ I need my utmost concentration for quick assimilation. ó yá ẹ̀gbọ́n ẹ gbé páàdì ẹ lẹ̀ ẹ ṣáà mọ̀ pé ẹ̀gbọ́n exam mi ti súnmọ́lé I don't have to be distracted especially in my own room. torí àwa òde wa kàwé ń sìn a lè play game mọ́. nǹkan tí mò ń sọ kọ́ nìyẹn I mean we are family we can make sacrifice fún mi now so àwọn náà lè ṣàṣeyọrí you get. wo Mr. sacrifice yìí ó ti ń sú mi o for over 2 weeks now èèyàn ò lè play game ìwọ ló máa kọ́kọ́ lọ school family yìí ni èmi náà kàwé o. èmi náà mọ̀ ẹ́ pé kàwé mo mọ̀ ẹ́ pé kàwé bọ̀ ó yẹ kẹ́ mọ̀ ẹ́ pé mo kọ́kọ́ lọ private investing nínú ilé yìí. ìgbà yẹn wá ń kọ́. ìgbà yẹn mi pé ó yẹ kí ẹ máa fún mi ní time láti máa kàwé can't afford to be distracted in this house especially in my own room my own privacy. pẹ̀lẹ́ o. ó yá náà ẹ̀gbọ́n kàtà catastrophe kàtà ó yá ẹ̀rọ ajọ́ páàdì ẹ̀ kẹ́dẹ̀ step outside ó yé ó ti yé ẹ̀. Junior kí ni gbogbo rubbish yìí náà báwo ló ṣe máa scatter gbogbo yàrá bẹ́ẹ̀ yẹn. ẹ má bínú náà exam yìí náà ni. What are you insinuating? ìwọ ló máa kọ́kọ́ ṣe exam ni. ẹ̀gbọ́n private university. private university my foot. máa scatter gbogbo ẹ̀ bẹ́ẹ̀ yẹn kí ló dé náà. ẹ má bínú ẹ̀gbọ́n ẹ farabalẹ̀ náà. mi like ẹ. ẹ mú mọ ẹ má bínú. kí ló ṣẹlẹ̀. Aunty, for the past 2 weeks èmi ni mò ń fọlẹ̀ èmi ni mò ń fọ toilet èmi ni mò ń ṣe everything ó dẹ̀ tún máa wá dé ó máa wá da gbogbo ẹrù. ń bọ̀ Junior. Mọ́mí exam yìí náà ni. exam wo sẹ́ exam wo
tí n bá parí exam mi máa try láti fix gbogbo nǹkan tí mò ń ṣe yìí exam yìí náà ní now ẹ̀gbọ́n ẹ̀yin náà dẹ̀ lọ university dẹ̀ mọ̀ pé àwọn private universities wọ́n gan mi fẹ́ waste school fee náà ni mo ṣe ń try láti kàwé so that máa lè meet up. wọ́n nìkan ló máa wọ́kọ́ lọ private university ni. bàbá kọ mi ìyẹn ni kẹ́ máa sọ ọmọ ẹ sọ fún wọn. ìyẹn ni kẹ́ máa sọ ọmọ mi nìkan ló máa wọ́kọ́ lọ private university ní family yín. ẹ wò ìyẹn ti pa yẹn ti àbúrò yín náà ni nǹkan tí máa bẹ̀yìn ni pé kí ọ̀rọ̀ máa bá mi ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe yẹn mọ̀ ẹ bá mi gbà bẹ́ẹ̀ ṣe rí ń sìn tó bá dẹ̀ ti parí exam ó ti sọ ó ti lóun promise pé tó bá parí exam òun máa padà sí routine òun máa take care yàrá bó ṣe ń take care ẹ kò máa bá mi assist ẹ máa encourage ẹ. ok kí n máa fọ toilet lọ Junior. bá a jẹ́ pé bẹ́ẹ̀ ṣe bó so. It's okay. All right. ṣé wàá ń bínú nìyẹn. Bínú kẹ̀ mi ò bínú ṣebí tó bá parí exam a bá tún ṣe. ó máa in fact ó máa tún ṣe débi tó mo jẹ́ ìlú mi máa bínú mi ò bínú ó dàbọ̀. ẹ ṣe ṣẹgbọn understanding ẹ bọlá ní ìdí. ẹ ṣe ó dàbọ̀. Junior. Ma. Junior. Ma. Junior. Mami. Nǹkan tó ń ṣe o o gbọ́dọ̀ ṣe dáadáa ní exam tó ń prepare fún yìí o. Mami, mo promise yín. Junior bàbá Ọlọ́run ní kò kọ́ mi o tí o bá ń ṣe wọ ni bí mo ṣe dọ́dọ̀ ọmọ yẹn báyìí tí mo ń bá ṣé wọ́n kọ́ ni mò ń bá sọ̀rọ̀ ni àbí ìwé máa ń sọ̀yọ̀ dòjì ni ṣé wọ́n kọ́ ni mò ń bá sọ̀rọ̀ kìkì wọ́n kọ́ mò ń bá sọ̀rọ̀ ni àwọn ògbọ́n nǹkan tí mò ń sọ ni àníbi tí mo lọ mo ń dọ́dọ̀ ọmọ yẹn báyìí wo Ọlọ́run ló gbádùn ṣé ò yọnu. yọnu tí nígbà tí mo dẹ̀ ń bá ẹ sọ̀rọ̀ nǹkan tó dẹ̀ dá mi lóhùn. ṣé nǹkan ló ṣojú ẹ ni àbí nǹkan ló ṣe ọpọlọ ẹ. ọpọlọ mi tí kí ni ṣe kí ni. ọpọlọ ẹ tí nǹkan fi ṣe tó fi lè rí nǹkan tí mò ń ṣe. kí ni ò ń ṣe ju pé o kàn kó gbogbo òwe sílẹ̀ lọ́wọ́. ṣé ọpọlọ ò lè interpret nǹkan tí mò ń ṣe correctly ni. àti mo wọlé báyìí mo ṣe wọlé báyìí mo dẹ̀ ń bá àbí ṣé mo ṣe wọ ẹnu géètì ló ń sọ. mo ṣe wọ ẹnu street. ẹnu street. ìgbà tí mo wọ ẹnu street mo rí ọmọ ẹlẹ́pà kan tó ń kọjá ìyẹn ti ó tọ́ lipstick báyìí ṣùgbọ́n wo sẹ́gun wá báyìí wá ṣé mo ìwà yìí mo busy orí pé mo ń kàwé mo ní time mo ń ṣẹlẹ̀ báyìí mo ní exam next week mo lè fẹ́ kó affect me at all ṣé wàá máa lọ. kí n máa lọ. máa lọ. àwọn aládùn kájọ máa ṣeré o ṣẹ́ṣkẹ́ṣkẹ́ àwọn aládùn rẹ o. tọmọdé tàgbà ilé àwọn aládùn ló fẹ́ wò àwẹ̀ má jẹ́ kán sọ fún ẹ ìròyìn ò tá fojú bá. Sẹ́gbọ̀wẹ̀ kí ló dé. bàbá ń bẹ níbẹ̀ bàbá tí ò bá gbẹ. Sẹ́gbọ̀wẹ̀ kí ló ṣe tó ń pòṣe bí ẹyẹ látàárọ̀. Junior ni òṣìṣẹ́ ló lé mi jáde kúrò nù yàrá rẹ̀. Junior lé ẹ jáde kí ló sọ pé ó ṣẹlẹ̀. ó sọ pé òun kàwé fún exam mi dẹ̀ fẹ́ bá sọ̀rọ̀ gan. wo àti last week mà ní Junior ti ń ṣe bẹ́ẹ̀ yẹn in fact àtàná gan kò bẹ́ mi sọ̀rọ̀. ìdúró ṣé bí àwọn tó bá ní exam ṣé bí wọ́n ṣe máa ń ṣe nìyẹn ni. rárá o báwọn èèyàn ṣe máa ń ṣe kọ́ nìyẹn Junior ló ń ṣe bẹ́ẹ̀. báwọn èèyàn ṣe máa ń ṣe kọ́ nìyẹn Junior ló ṣe bẹ́ẹ̀. ìdúró náà ṣé Junior kì í ṣe èèyàn ni. ẹranko ni. ó jẹ́ ẹranko ni Junior. ewúrẹ́ àbágùntàn. Sẹ́gbọ̀wẹ̀ ìwọ ni kò lọ ròyìn fúnra ẹ̀. ewúrẹ́ àbágùntàn dájúdájú ewúrẹ́ ni Junior ewúrẹ́ ni bàbá ṣe mẹ́ẹ̀ òbúkọ. Sẹ́gbọ̀wẹ̀ àbòbúkọ náà mẹ́ẹ̀. gẹ́lẹ́ kò tiẹ̀ tí wàá lọ ní ìrùgbọ̀nsẹ̀ sẹ́lẹ̀ bíi ti báyìí. What are you insinuating? You don't insult me. Junior, jọ̀ọ́
Sorry, excuse me jọ ó jẹ́ kí n tún yàrá yìí ṣe. Ẹ̀gbọ́n jẹ́ sáré ṣe tán. Junior o lè ṣe tán o lè ṣe tán jọ kò fún mi 20 minutes ṣó ti gbọ́ jẹ́ nǹkan tún ṣe torí tàbá sọ̀rọ̀ sí wà máa pariwo sacrifice àǹtí náà máa sọ pé ṣé ó yẹ kí n understand now wà tún léṣe tó bá parí exam tiẹ̀ jẹ́ kí n tún ṣe ń sìn. Ẹ̀gbọ́n òótọ́ ni náà máa ṣe. mi ò sọ pé irọ́ ni Junior sitting room ó wà free kò sẹ́yìn ọ̀kan bẹ̀ báyìí ó lè lọ kàwé ńbẹ̀ wo tó bá débẹ̀ ó máa wọrí dáadáa ni. so you ma clean ni bí. small thing wà ẹ̀gbọ́n mo yẹ kó ilé ṣó. Junior Junior kata ṣe fẹ́ gbọ́ èmi àtàwọn ọ̀rẹ́ mi kan I bet a ní pé mo máa pass jù wọ́n lọ sẹ́yìn mo ṣe ní àwọn course tá à ń ṣe ní semester yìí wọ́n lé gan wọ́n lé bí ojú ẹja ó ní kan TJ 306 research methodology course yẹn lé kan náà wà tá a tún ṣe náà TJ 329 dramatic theory and criticism tẹ́ bá rí course yẹn no be small thing. Okay. No be small thing. Mo ti gbọ́. Ṣá excuse me, jẹ́ kí n tún yàrá ṣe. Ṣé rí ẹ̀gbọ́n ó ní topic kan tí a máa ń ṣe. Ṣé bẹ́ẹ̀ ń wò mí kì í ṣe pé mo dọ̀tí o, I'm a very neat boy. But ṣé kò, you know when you're reading all this stuff, you need your utmost concentration. You know, this thing just blows your mind. Ṣé get mo máa ń feel dé mo máa ń feel báyìí. Mo ẹ máa sọ báyìí bá sọ wípé mo ti wẹ̀ lónìí o. Confirm. THA 306. No be small thing. Wo kò tiẹ̀ dá kéèyàn máa wẹ̀ lójoojúmọ́. Ó máa ń jẹ́ kára tètè ṣá ni. But meanwhile lọ kàwé sí tinú jẹ́ kí n tún yàrá ṣe. Junior kò ṣe. Yes ma, ṣe ma. Pẹ̀lẹ́. Mommy, what's up now, mommy? Pẹ̀lú kí ni. Mommy now. Kí ni mo tún ṣe báyìí. Ẹ̀yin náà mọ̀ nǹkan tẹ́ ń ṣe. Wo jọ fẹ́ gbọ́ episode tó fẹ́ ṣe lẹ́nìí ó máa make sense gan so. Mommy, èwo ló wá important jù ṣé ìwé mi tí mò ń kà àbí television program tẹ́ fẹ́ wò. Wo ó depend ni o nítorí question tó bẹ̀rẹ̀ yẹn jam question ni ṣọ fẹ́ gbọ́ fíìmù tèmi yìí lọ́wọ́lọ́wọ́ yìí ó wà important sí mi ìwé tí wọ́n ń kà yìí lọ́wọ́lọ́wọ́ yìí ó wà important sí ẹ so my dear fill in the gap. Mommy, so you rather trade your son's success for a television program? How do you claim to be my lovely mother when you cannot just sacrifice for my own success? But Junior, báwo ni fíìmù tèmi àti ìwé tó ń kà báwo náà ṣe papọ̀ náà? Mommy, there's only one word between them and that is called distraction. Àwọn aládùn kájọ máa ṣeré o. Ṣẹ́ṣkẹ́ṣkẹ́ àwọn aládùn rẹ o. Bọ̀bọ̀ yìí náà. Mommy now. Junior, kí ló ń ṣẹlẹ̀? Mommy disturb. Kí o lè sọ fún wọn pé THA kí ló pé yẹn náà? THA 329. Wà á ṣeré your head dey there. Kí ni ńkọ́ 306. Ara mi sọ fún wọn. Junior, o ti fumble. Odindi research kí ló pé yẹn náà research kí yẹn náà? Research methodology and then dramatic theory and criticism. Aunty demo. One more now. Kí ni ńkọ́ ṣé o dẹ̀ sọ fún wọn pé wọ́n ní láti sacrifice kí gbogbo wa sacrifice for the success. Wọ́n mi understand gbogbo yẹn now. Okay. Kí ni ńkọ́ private school owó school tó pọ̀ àti gbogbo ẹ̀. One more. Aunty, just for a little period of time now. Go. Basically, I want from. Aunty, ẹ ti ń bínú ni. Junior ṣe bí wàá jẹ́ kó wo TV. Ẹ bá mi pa TV. Sabo ẹ báwo ni? Daddy, dáadáa ni. Yeah. Ẹ ti fẹ́ lọ gbá egg. Sabo ẹ. Mi ò lọ gbá egg. Table tennis mo fẹ́ lọ play. Yes. Table tennis. Ọ̀rẹ́ nǹkan. Junior ó wà nílé. Junior. Daddy, ṣé ẹ rò pé Junior máa dá yín ló ń ṣá? Of course, òun ló sọ fún mi pé òun fẹ́ tẹ̀lé mi. Junior. Èmi ò rò pé ó lè tẹ̀lé yín ẹ wò Junior tí ìwé ti kó sí lórí. Ẹ ṣe kúkú mẹ́mi lọ. Sabo ẹ. Sá.
èmi rò pé ìgbà tó ti gẹ irun orí ẹ̀ yẹn atẹ́gùn àlàáfíà ti máa fẹ́ sí ẹ lọ́pọlọ ni egg ni wọ́n mọ̀ play table tennis lèmi fẹ́ lọ play. àti egg àti table tennis kò sí yàtọ̀. ìyàtọ̀ ẹ̀ ni pé o ò mọ̀ play. dadi kí ló dé tí tẹ́ẹ̀bá lè mímí lọ ẹ ṣe mú bọ̀dà káyọ̀dé lọ. ṣé gbogbo ẹ̀ kí ló dé káyọ̀dé tó ń sọ igan kò mọ̀ play òun náà ṣe ń lẹ́nu àti play table tennis ni àti wà àti káyọ̀dé lọ bá mi pè ọ̀rẹ́ wa Junior. Sir. I am set. Are you? Fún kí ni ẹ sà? Oh, Daddy, table tennis àbí? Ẹ má bínú mi ò ní lè tẹ̀lé yín mọ́. Ṣe rí mò ń ka àwọn ìwé mi. Ṣe rí ó ní àwọn courses kan tí mo ní exam THA 306 and 329 and dramatic theory and criticism, then also research methodology. Mo ń ṣe àwọn courses yẹn pọ̀, so ṣe get mo ní láti sọpọ̀ lọ́kàlẹ̀ kí n prepare for exam yẹn so àmà lè clear. So kí wàá ní ìtumọ̀ gbogbo nǹkan tó dá lẹ́wà? Nǹkan tí mo ṣe. Mo sọ fún yín dádì. Dádì ẹ bá dẹ̀ jẹ́ kémi tẹ̀lé yín lọ o. Mi náà mọ ẹ́ẹ̀gì gbà o. Sẹ́gun ṣé wo last episode àjúre bí mo jẹ́ rí wo. Mọ́mí mo wo ẹ wò bàbá kan tó ní irun funfun báyìí ló gbé wá. Gbogbo nǹkan tó sọ ó kọ̀yìn lẹ́kọ̀ọ́ bàjẹ́. Mo wo. Junior. Òjé. Irú wà pálapàla wo nìyẹn? Òjé. Ìwé tí Junior kà ti yí lórí. My friend, will you comport yourself? Mo sọ náà ìwé àkàjù ni ìwé. Òjé. Sọ náà mo ní ìwé àkàjù. 329. Ó máa ń wa mọ́tò. Ibo ló wà lọ báyìí? Ọ̀dọ̀ yín ló kọjú sí. Ọ̀dọ̀ ló máa lọ. Ṣé ìméjèèjì máa kóra ìjà sóhùn? Ẹ wò ó tún tẹ bírèkì. Bọ̀dà Káyọ̀dé, inú ọdẹ ń wòrùn. Ẹ bá mi dì mú. Ẹ bá mi dì mú. Ṣé gbogbo ìwọ ló lè wá assist mi náà? Mo gbé. Ẹ dì mọ́. Mo sọ náà ìwé àkàjù ni. Mo ti mú. Ìwé àkàjù ni. Ẹ ní sùúrù ẹ farabalẹ̀ náà mo kàn ṣeré ni náà. What are you insinuating? Ó ṣe kí ni? Mo ṣeré ni. Ó ṣeré? Eléyìí ò jọ eré. Ṣẹ́gun ẹ̀ ó yá ló bá mú káàkiri wá nínú yàrá kí mọ́tò hospital yá ó bá sílẹ̀ fún àwọn tẹ́bù. Ẹ ní mo kàn ṣeré ni. Hospital yá. Àkọsílẹ̀ àwọn tẹ́bù náà. Bọ̀dà Káyọ̀dé ní sùúrù. Ọdún kan ti kọ̀kọ́ tó ṣọ́. Mo kàn ṣeré ni. Ó lóun ṣeré ni. Ṣé ilé ìjọ tó ṣe lójú ẹ̀ ní? Má dànù o, bá mi dìbò rẹ̀ o. Kó mú yẹ fún mi náà, ó lóun ṣeré ni. Ṣé kí n filẹ̀ ni? Má filẹ̀ o. Bọ̀dà Káyọ̀dé mi ò láìkẹ́ o. Ṣé ilé ìjọ tó ṣe lójú ẹ̀ ni? Dádì kọ́kọ́rọ́ nìyí. Kọ́kọ́rọ́ mọ́tò ni. Ẹ fún mi fún mi jọ. Mọ́mí ẹ wo ìwé tó kà yẹn pọ̀ gan o bóyá kọ́ dìmú dáadáa. Sẹ́gun rẹ̀ ṣọ́ rẹ̀. Mo sọ fún yín náà mo ní mo kàn practicalize dramatic theory ni. Nínú ilé mi. Ó wọ́n ṣé ibi tó wà yóò jọ orí stage tí ẹ máa practicalize dramatic whatever tó ń sọ ni. No, you don't do this in my house. Mo ní ara ẹ̀ ò yá nǹkan tó display bí ó fi hàn mí pé ara ẹ̀ ò yá. Mo dẹ̀ ń gbé lọ sí hospital nìyẹn sì báyìí lọ gbà bẹ́rẹ́. Ọmọ mi lòun ṣeré lẹ́nu orí ewu mi kó máa fi abẹ́rẹ́ wéwé ṣe yẹ̀yẹ́ mi báyìí. Mi láìkẹ́ o. Kí ló ṣe wọ̀? Ṣe ti rí pé ó ń bi mí pé kí ló ṣe mí ṣé nǹkan mójú ẹni tí nǹkan ṣe. Daddy, see, I'm just trying to practice. Just trying to perform. Perform. Ṣẹ́gun sí. Ẹ̀gbọ́n mi, ẹ sọ mọ́lẹ̀ fún mi. Ṣé pé Ní sùúrù ṣé nǹkan kan ṣe mí ni? Dádì ṣé pé àwọn tó ń ṣe tíátà ṣé máa ń ṣe skọ́nskọ́n yìí. Daddy, òwe má dá lóhùn. Ṣé ti wá rí iyì course mi báyìí? Can you now see the beauty of my course? Ṣé ti rí pé ìgbà tí mo kọ́ dramatize fún gbogbo yín ẹ̀rù jẹ́ ọkọ̀ báyìí ná? Ẹ̀rù bà mọ́mì ẹ̀. Ẹ̀rù bà yín? No. Ẹ̀rù bà yín. Ṣé ti rí báyìí? Ẹ̀rù bà. You see? Everybody was scared. That is the beauty of being a theatre artist. The why you buy anything? If they give me any role as a
theater art practitioner. There is no way I will not be able to do it. Mo ma lè ṣe anything. Well, you go and say pa this coin, but you know, any way you put it, well. Pàtẹ́wọ́ fúnra ẹ̀ o ti jẹ́ eléyìí lọ Junior tí èṣù bá ti máa ṣe ìwọ fail wá sínú ilé gbogbo nǹkan tó display bí má lọ display lórí stage yẹn ní school nígbà exam ẹ kó gbòdó wá nínú ilé wàá ṣe àwọn mọ̀ bóyá ẹ̀rù bà mú mi ẹ bóyá ẹ̀rù bà mí àbí òun ẹlẹ́rù má bà. ṣé kò yẹ kí Junior ti wá dé báyìí ewu time tó bá yà á jẹ́ kí bàbá ẹ̀ máa sọ̀rọ̀ sí mi á jẹ́ kí nǹkan wá máa sọ̀rọ̀ sí mi dàpọ̀ náà ló dé. Ẹ káàbọ̀ sà. Wow, Ekule, okay. Oh, yeah, thank you. Shake. Sweetheart. Yeah. Oh. Baby. Yeah. You look tired. That is an understatement. I am very, very tired. Yeah. Pẹ̀lú ọkọ mi. Ṣé wàá lọ sínú ilé síra wàá change wàá dé ṣara kó tó ṣe tán èmi àti set dining kó wá jẹun síra wàá lè tètè sùn. Perfect. Perfect. Junior go. Ó lọ sọ́dọ̀ ọ̀rẹ́. Again? Ìbò làbúrò ẹ̀dá gbọ́dọ̀ fẹ́ bóun lọ́ntì ẹ̀. Èmi mọ̀ ó kàn kígbe THA 329 THA 306. Ṣèbó ṣàlàyé fún ẹ̀yin náà. Ó ṣàsọ fún yín pé courses tóun take pé ó le gan ni. Ó le gan. Ó le gan. Kò sí problem. See the time? Junior náà ń ṣọmọdé náà. Kò ń ṣọmọdé tó yẹ pé àwọn police up and down tó bá jẹ́ pé hostel ló wà nǹkan ṣáwọn ọmọ yẹn tó máa ṣe ni ó máa tó dé má worry wo lọ wọlé lọ ṣáà kò jẹ́ kí. But ṣé o listen sí ra ẹ̀ o gbọ́ nǹkan tó ń sọ àbí? Ọmọ wà ní sàkárí ẹ wà lákàkẹ́ látàárọ̀ o jáde o jókòó síbí òun sọ pé ẹ kì í ṣọmọdé wà. Fine, beautiful. Àkókò ní pẹ́ dé o. Ọmọ ẹ̀kú yẹn. Tí n bá kún lé ńkọ́ Junior tí n bá kún lé ńkọ́ mo dẹ̀ sọ fún ẹ mo ní kó má pẹ́ ó wá jẹ́ kí bàbá ẹ̀ dé wọ́n sọ̀rọ̀ sí mi. Mọ́mí ẹ má bínú ẹ má bínú ṣe kò easy fèmí náà traffic ló wà lánàá nígbà tí mo ń bọ̀ so ìdí tí mo ṣe pẹ́ dé nìyẹn I didn't mean to just be late ẹ má bínú mà bẹ́ẹ̀ mo tẹ̀ ṣe wáyé báyìí sìn kò sọ̀rọ̀ fún mi lálẹ́ yìí torí ọ̀la lè exam yẹn and àwọn ọ̀rẹ́ mi gan ti kàwé jù mí lọ gan tí mo tẹ̀ rò pé mo ti go ahead jù wọ́n lọ. Ó gbà ọ́ exam yẹn á ṣàtàn lágbára Ọlọ́run nítorí eléyìí ò yé mi. Ẹgbẹ́ ká Junior báwo ni? Time wo ló pọ̀ exam yẹn náà? Wọ́n ní 2 p.m. 2 so time wo ló máa kúrò lé báyìí? 11 p.m. ṣá. 11 p.m. With the exam 2 p.m. Sorry. Mo mì ní pé 11 a.m. 11 a.m. Okay. Yeah, ìyẹn náà dáa. Pẹ̀lẹ́. O ní ìdájí set alarm. Set alarm. Okay. Pẹ̀lẹ́. Tọmọdé tàgbà ilé àwọn aládùn ló fẹ́ wò àwẹ̀ má jẹ́ kán sọ fún ẹ ìròyìn ò tá fojú bá. Bàbá ń bẹ níbẹ̀ bàbá tí ò bá gbẹ̀rẹ̀ màmá náà ò gbẹ̀yìn. THA 329 jẹ́ kó pẹ́pẹ́ o jẹ́ kó wà ókè o tí máa ṣe ń dé exam wọn yẹn báyìí kí n máa rí gbogbo question yẹn gbogbo ewu answer yẹn nínú textbook kó máa pẹ́pẹ́ gan wọn àjọjọ́ kí exam yẹn kó wà ókè o. Àmì Jésù. Lọ tẹ̀. Gẹ́ àáfà ní sùúrù mo ti ń bọ̀ ṣe mo ẹ̀ṣẹ̀ fẹ́ kúrò lé ní báyẹn mo ń bọ̀. Fuck up, kí mo ṣe. Àṣekú ní àjọ máa jókòó papọ̀
àjọ máa jókòó papọ̀ ni mo ti ń bọ̀ náà farabalẹ̀ náà mo lè jojú ẹ̀. mi ní presence ẹ mọ́jà rẹ̀ mi ní ìdẹ mọ́ kí ló fẹ́ wá ṣe é sè sọ fún mi tó bá dáhùn obìnrin ló bẹ̀ bí mo ṣe bẹ̀ ẹ̀ mo mọ̀ wọ́n wà lọ jókòó sáàrin wọn àbí. ọ̀gbẹ́ni ní sùúrù àti ìṣẹ̀ exam náà mo lè jojú ẹ̀. kí mi dáhùn ọjà rẹ̀ ló lè kí mi dá ṣé ìdè gbogbo mi ni okay no worry àríyẹ́ yìí ní sùúrù farabalẹ̀ exam wo gan ló ń sọ mo ń bọ̀ sí. exam wo ni wọ́n wá ṣe láàárọ̀ ìwọ ló wá ṣe láàárọ̀. mo ti ṣe exam láàárọ̀ yìí. guy free me jọ PHA 329 ta ṣe láàárọ̀ yìí nǹkan. àní mo ti ṣe exam má máa ṣe báyìí náà mo ti ṣe exam kankan farabalẹ̀ mo ti ń bọ̀ ní sùúrù. kí n já sọnù. hello. Junior o ṣe 329 THA 329. ẹni sùúrù. o miss paper. Blood of Zechariah. farabalẹ̀ kò sí ọkọ̀ tó ṣẹlẹ̀. Junior. kí ló ṣẹlẹ̀ ní sùúrù ẹ̀ á play game yìí. mi ò lè play game o ti miss exam Junior. hello Bọ̀dé alpha báwo ni alpha ń bó lè wà ó wà nílé o lọ́fẹ̀ẹ́ exam mi o ti dé kí ló sọ o ti dé àti èjè 329 o ti dé. Dramatic criticism. ó ti lọ jẹ mo wà nílé o dẹ̀ gbè mí o sọ fún mi pé o máa ṣe exam kankan. Dramatic theory. ok mo ti gbọ́ ọ ní ló ṣe exam yẹn ṣá. wọ́n lè ṣe tiẹ̀ fún ẹ. but kí ló mọ wá ṣe é sìn. ẹgbẹ́ mi mílẹ̀ jàre kí lè sọ mo ti mí exam. everything. Junior pẹ̀lẹ́. Junior pẹ̀lẹ́. iṣẹ́ ẹ yá wíre báyẹn tí mo kà. báyìí mo ti mí exam. pẹ̀lẹ́. Junior. tọmọdé tàgbà ilé àwọn aládùn ló fẹ́ wò àwẹ̀ má jẹ́ kán sọ fún ẹ ìròyìn ò tá fojú bá. bàbá ń bẹ níbẹ̀ bàbá tí ò bá gbẹ̀rẹ̀ màmá náà ò gbẹ̀yìn màmá kò fòṣì. ọlọ́wọ́ ṣíbí ṣọkọ ṣọkọ yọkọtọ.